Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Olùkọ́ máa ní àdánwò tiẹ̀ ráńpẹ́ pẹ̀lú ọjà sí èméjì pẹ̀lú Ọlọ́run lẹ́yìn Ọlọ́run àtúnfi Ọlọ́run lẹ́yìn Ọlọ́run àtúnfi kíni àtúnfi Ọlọ́run èmi lọ sinmi ni ẹ rí i pé mo fresh wá ń sìn. Bàbá ni tó ṣe bí ọba lórí ayé mi ọ̀gá tó ṣẹlẹ̀ sí wọn tó wú lọ tó wú bọ̀. Sọ̀bẹ́ wúlọ tẹ́bọ̀ wúlọ wú. Àbórí ta yín. Bàbá ni tó ṣe bí ọba lórí ayé mi o. Ọlọ́run ò fi jọba tó gbéra ẹ̀ lọ́ba. Tí Ọlọ́run fi ṣe ni pé mo sin ìpínlẹ̀ Ọ̀ṣun tọkàntọkàn fún ọdún 4 láì sinmi. Ọlọ́run wa ni mo fẹ́ kó lọ sinmi díẹ̀. Ìyàwó mi á sọ tí n bá ti jí làárọ̀ màá jẹun màá sùn. Ṣé ẹ mọ̀ Yorùbá fíìmù kíní kan magic. Africa magic. Africa magic àjọ máa bẹ̀rẹ̀ látàárọ̀ ni. Mo wá ń sọ mo ní jọ̀wọ́ mo ti ráàyè tí ẹ ṣe nǹkan báyìí gbẹ̀yìn. Akọ́lé ṣèkó ní ìrògbé mo lo ọ̀sẹ̀ kan rí fún ọdún 4. Mo wá ráàyè lo oṣù kan gbáko. Gbogbo àwọn grandchildren mi náà wá ń kí mi wá ní ṣé mo náà ní ìyá. Tí màá ti jí ní aago 7 mo ti kírun tán báyìí àlejò tí ń dúró dè mí. Ṣáwọn ọba ló fẹ́ sọ ní àbáwọn olóṣèlú. A lè má ráàyè jẹ láàárọ̀ ìgbógbó ìka jẹ tọ̀sán. Inú mi dùn mo sinmi dáadáa. Ó tún wá jẹ́ kí ọkàn mi balẹ̀. Mo tún wá rò pé ó yẹ kí n lọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo lọ sí umra pẹ̀lú ìyàwó mi. Nígbà tá a fẹ́ tawaf, àáfàá tó bá wa lọ ní àníyàn kankan ò sí ju pé mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pé Ọlọ́run yàn mí ní iṣẹ́, ó dẹ̀ kún mi lọ́wọ́ mo rí jẹ́. Àkọ́kọ́ náà Ọlọ́run kì í sọ̀rọ̀ kó máa sọ pé ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ìlérí Ọlọ́run kí ló máa ṣe? Ire gba nǹkan méjì ló fẹ́ ṣe fún wa lọ́dún yìí. Àmín o. Àgbà mandate wa padà. Àmín o. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu á di ààrẹ orílẹ̀-èdè. Àmín ọ̀yọ̀lọ̀. Tinubu for president o. Ebi pa wa kò sí yẹn mọ́. Aṣíwájú for president o. Ọlásẹ̀yìndé ìyá jẹ́ kò sí yẹn.